túkú dédé àsìkò yìí o ọ̀dẹ̀ òdòǹbí lágbára aláwòrán bí àbúrò níṣẹ̀lẹ̀ lọ́dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa o ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ online tv níbi tẹ́sí mọ̀ pé a máa ń mú àwọn àgbógbárímù ìròyìn wá fún yín ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà lábì míì àjọ máa fi kẹ́kọ̀ọ́ ká tún lè jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ lọ́dún ìpolówáṣe yìí lèmi jẹ́ Bashir bàbá àtúndì lọ́mọ tí ń bá padà dé láti abala kejì lọ́hùn-ún ìmọ̀ mú àwọn ìròyìn náà wá fún yín ẹ kú kalẹ̀. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí yín káàbọ̀ padà ẹjẹ́ ń ta tí ìpínlẹ̀ Èkó mú ìròyìn ọ̀hún o níbi tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó tó ti tẹ kọ̀rọ̀ sí afurasí ọmọ ọdún 14 kan eléyìí tó gbẹ̀mí lẹ́nu ọ̀gá tó gbà á síṣẹ́ tí ń ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CSP Benjamin Hundeyin bó ti ṣe fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wípé kọ̀rọ̀ sí ọmọ ọ̀hún òun náà ló gbẹ̀mí lẹ́nu ọ̀gá rẹ̀ Modúpẹ́ Lọ́sìn wọn ni ọmọ ọ̀hún Dorcas Adébísí ẹni ọmọ ọdún 14 ní agbègbè Òwòrò-Ṣòkì nípínlẹ̀ Èkó níbi tí wọ́n gbọ́n gbé o wọn ni ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin ọmọ yìí àti ọ̀gá rẹ̀ wọn ni inú bíbí o òun náà ló fà á tí ọmọ ọ̀hún tó fi lọ fi ìbínú rẹ̀ fa ọ̀bẹ yọ ní ilé ìdáná gẹ́gẹ́ bó ti ṣe fìlédè pé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 9 nínú oṣù kẹrin ọdún yìí nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ òun náà ló ṣẹlẹ̀ tí ẹnìkan ìyún Àbáyọ̀mí Samuel Àìná tó sì sá lọ sí àgọ́ ọlọ́pàá ilé tó ń bẹ ní àgbègbè Òwòrò-Ṣòkì ọ̀hún wò ẹni tí ó jẹ́ àbúrò sí olóògbé láti lọ́ọ́ fẹjọ́ ọ̀rọ̀ ọ̀hún sùn wípé ẹ wá wo ohun tí mo rí o wípé ń ṣe ni ọmọ ọ̀dọ̀ àǹtí òun o tí ó fi ọ̀bẹ tó fi já okùn ẹ̀mí lẹ́nu rẹ̀ látàrí gbọ́nmi sí omi òtó èdè àìyedè ráńpẹ́ eléyìí tó jẹ́ yìn fáńfà tó ń bẹ láàrin àwọn méjèèjì òun náà ló mọ̀ gbẹ̀mí lẹ́nu ẹ̀gbọ́n òun sí ní ojúlé 13 ní àdúgbò Ayọ̀lá ní agbègbè Òwòrò-Ṣòkì nígbà tóun ó sì débẹ̀ ó nínú àgbàrá ìjẹ̀ òun náà lòun mọ̀ bá ẹ̀gbọ́n òun wò tó sì jẹ́ pé wọ́n ya àwọn àwòrán bí wọ́n ṣe bá arábìnrin ọ̀hún nínú àgbàrá ìjẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn o wọ́n gbé arábìnrin ọ̀hún gbòkú rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ní jíjẹ́ tìjọba ilé ìwòsàn ìjọba àpapọ̀ ilé tí ń bẹ ní mainland ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n ọmọbìnrin ọ̀hún báyìí o wọ́n ti mú un lọ sí àgọ́ ọlọ́pàá níbi tí ń jẹ́jọ́ pàkópàkó nítorí lọ́bẹ̀ tẹ ìwàrọ̀ ọwọ́ wọ́n ti ń fọ̀rọ̀ pò nífúnpọ̀ láti pàtẹnujẹ́wọ́ láti ṣàlàyé ní tó fà á tó fi gbẹ̀mí lẹ́nu ọ̀gá rẹ̀ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀. Láti ìpínlẹ̀ Niger ọlọ́mọmọ̀já ṣìjẹ́ ọmọkùnrin kan eléyìí tó jẹ́ pé ńṣe ló jábọ̀ láti orí igi èso mọ́ngòrò nígbà tó ń gbìyànjú láti ká èso mọ́ngò òun náà ló mọ̀ jábọ̀ ó forí lulẹ̀ ó sì gbẹ́mìí mì lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọkùnrin ọ̀hún náà porúkọ rẹ̀ ní Yunusa láti abúlé Tango níjọba ìbílẹ̀ Mokwa ní ìpínlẹ̀ Niger wọ́n ní ẹnìkan tó jẹ́ oníròyìn náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lójú òpó ayélujára Facebook wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ lọ́jọ́ 13 nínú oṣù kẹrin ọdún tó jẹ́ ọjọ́ ìsinmi wọ́n ní ìṣe ni arákùnrin ọ̀hún ló jẹ́ pé lẹ́yìn tí wọ́n parí ààwẹ̀ Ramadan tán bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn rẹ̀ òun náà ló jẹ́ pé òun àti àwọn yòókù rẹ̀ wọ́n ń bọ̀ láti inú oko ló bá sì rí èso igi mángò tó ti pọ́n dáadáa ló bá ní kí òun ó yà múnú èso ọ̀hún ṣùgbọ́n àwọn eléyìí tí ń bẹ ní dẹ̀ndẹ̀lẹ̀ níbi tí ọwọ́ wọn ó tó náà ní kò tí ì pọ́n ló bá sì ní kí òun ó mú gígùn láti lọ ka lókè kóun ó sì mọ jù sáwọn ojúgbà òun nísàlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ mọ̀ bẹ́yìn yọ nígbà tí ó gungi ọ̀hún tán kọ́ tí ó sì bẹ̀rẹ̀ sí ní ju mángò sí èso mángò sí ìsàlẹ̀ òun náà ní ṣàdédé ní ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ bá mọ̀ tàsé ló bá sì tasẹ̀ àgẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ yẹ̀ gẹ̀rẹ̀ ló bá sì bára rẹ̀ ńlẹ̀ bíbalẹ̀ tí ó balẹ̀ orí náà ló fi lálẹ̀ wọ́n ní wọ́n ti kọ́kọ́ dùn lóní dìgbàdìgbà wọ́n gbé lọ sí ilé ìwòsàn láti lọ ṣe iṣẹ́ abẹ fún láti lè fi ra ẹ̀mí rẹ̀ padà ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ abẹ fún tán kọ́ òun náà ló mọ̀ jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn ó padà dágbére fáyé ó dolóògbé látàrí bí ó ṣe jábọ̀ láti orí igi èso mángò. Lákòótán nú àwọn ìròyìn eléyìí tí ń bẹ lọ́wọ́ mi báyìí òun náà ló wá láti ìpínlẹ̀ Àdámọ́wá níbi tọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ kọ̀rọ̀ sí babaláwo kan
eléyìí tó kọ rẹ̀ ń jẹ́ Muritala Musa látàrí wípé ńṣe ló gbẹ̀mí ò lẹ́nu ọmọkùnrin ọmọ ọdún 14 kan tí ó sì tún yọ ẹ̀yà ara rẹ̀ ní agbègbè Kudomu níjọba ìbílẹ̀ Demsa ní nípínlẹ̀ Adamawa ọ̀hún. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Sulaiman Goroje bó ti ṣe fi léde yìí nípínlẹ̀ ọ̀hún wípé ọjọ́ 13 nínú oṣù kẹrin ọdún yìí òun náà ni òun mọ̀ rí ìyá ọmọ òun Fancy Alifasi òun náà ló sáré wá o sí àgọ́ ọlọ́pàá láti wá ṣàlàyé ti ọ̀rọ̀ bó ṣe ṣẹlẹ̀ gangan ni o. Wọ́n ní ṣe rí ọmọ àwọn Yangwapa òun náà lórúkọ ọmọ òun o tó jẹ́ pé eléyìí tó ṣòjòjò yun David tó ṣòjòjò láti bí ìgbà díẹ̀ báyìí tó jẹ́ ọmọ ọdún 11 òun là ń mọ̀ gbé lọ sílé babaláwo òun o láti lọ gba ìtọ́jú gba ìwòsàn ní ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ọmọ òun o ó padà dágbére fáyé sí àkàtà babaláwo òun o. Wọ́n ní ìyún gan tiẹ̀ wá kọ́ ni níbi tó ń gbìyànjú láti pé bí wọ́n ṣe filẹ̀ bò láṣìírí tí wọ́n sì láti gbé òkú ọmọ òun lọ sí ilé o. Wọ́n náà ní nígbà tí wọ́n fi padà dé láti wá gbé òkú ọmọ náà wọ́n ní wọn mọ̀ bá ojú rẹ̀ ò sí ń bẹ̀ mọ́ wípé babaláwo ó ti yọ látàrí fi ṣe àwọn iṣẹ́ ìbílẹ̀ kan àtàwọn ètùtù kan. Wọ́n ní babaláwo ti yọ o. Wọ́n ní eléyìí ló mú gan kí ìyá ọmọ òun kó ké gbàjarè lọ sí àgọ́ ọlọ́pàá láti lọ fẹjọ́ ọ̀rọ̀ ọ̀hún sùn bẹ̀ wípé ẹ wá wo ohun tí mo rí o babaláwo tá a ní ó tọ́jú ọmọ mọ́ kú sákàtà rẹ̀ ń ṣe ló yọ ojú rẹ̀ o. Nígbà tí wọ́n iléeṣẹ́ ọlọ́pàá wọn sì débẹ̀ wọ́n fi kélé òfin gbé kọ̀rọ̀ sí babaláwo. Kódà ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa ọ̀hún CP Dankombo Morisi ó fi díṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní wọ́n ò dájú pé babaláwo òun ó fi ojú ba ilé ẹjọ́ ó sì gba ìdájọ́ eléyìí tó tọ́ sí tó fà á tó fi yọ ojú òkú ọmọkùnrin eléyìí tán ni ó tọ́jú ní àkàtà rẹ̀. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ láti orí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV fún títí àsìkò yìí. Ẹ ṣeun tí ẹ ṣe ń darapọ̀ mọ́ ẹ sì má gbàgbé o láti subscribe sórí ìkànnì yìí. Ẹ ṣeun títí ìgbà mi tẹ́fì mọ̀ darapọ̀ mọ́ àsọdíkọ̀ ló wá ṣe yìí lèmi jẹ́ Bashar bàbá àtúndì lọ́mọ. Ire àti àánú Olúwa ọba fún màgbẹ́nì kọ̀ọ̀kan àgbẹ̀ ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.